gbígbóná báyìí là ń jòkó ọ̀pọ̀lọ́ mo fi 1 million ya fíìmù ìyẹn ọ̀kan ti kánówó 100,000 mo gbé kalẹ̀ tí wọ́n fi ya comic ìyẹn ọ̀kan ti ká star o 10 million mo fi ya comic ìyẹn ọ̀kan ti ká blow nu ayé o kí la yà mo lọ location mo lọ 4 days mo lọ bẹ̀ 4 days mo lọ ń bẹ̀ mi ò rí sí nǹkan yà nínú Adio Adjibogun sọ̀rọ̀ tí mo yà tí wọ́n yà ọjọ́ 4 mo ló bẹ̀ gbáko yàtọ̀ sí ọjọ́ tá a dúró tí wọ́n fi ṣiṣẹ́ yẹn wọ́n lọ́sẹ̀ kan àbí ọ̀sẹ̀ kan méjì a lọ síbẹ̀ adúró bẹ̀ náà gbogbo ẹ̀ la ṣe adúró ààyè sì nǹkan yà àbínú ó tún jáde promo ẹ̀ tún jáde àtúbà wọn post ẹ̀ lórí YouTube ó tún dògùn pé kí lórí tá a post ẹ̀ kí la kọ sábẹ́ nǹkan tá a kọ sábẹ́ náà ni pé Adio Adjibogun sọ̀rọ̀ kọ́mísàn ó ń bọ̀ lọ́nà ṣé yẹn ti wá burú jù pé ká bá yín post ẹ̀ jagunjagun jáde nílẹ̀ yìí lórí Netflix òun ni jagunjagun ti jáde àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ wọn lọ sórí Netflix láti lọ download ẹ̀ wọ́n padà wọ́n gé sórí YouTube tí ò fa wàhálà promote náà nìyẹn jẹ́ fẹ́ni tó níṣẹ́ promote nìyẹn jẹ́ fẹ́ni tó níṣẹ́ àbínú síra wa pé bóyá à ń bínú pé àríṣẹ́ yà àbí àsínú iṣẹ́ àtúnbáyé post ẹ̀ lórí YouTube kọ́mísàn Adio Adjibogun sọ̀rọ̀ ń bọ̀ lọ́nà gbogbo ìta ṣe náà wọ́n ti ká delete ẹ̀ àti lọ delete ẹ̀ o tá a bá post Adio Adjibogun sọ̀rọ̀ àgọ́ máa blow nu ayé àbí tí wọ́n bá pé bóyá àsínú Adio Adjibogun sọ̀rọ̀ láàfin ní blow irọ́ o àwọn agan ò ṣe dandan ká ya fíìmù Adio Adjibogun sọ̀rọ̀ o ká lè gbéra wa ga ká lè ṣe kíni ká lè gbéra wa ga la fi ṣe kíni la gan fi àfi báyìí post ẹ̀ àmọ́ nígbà tí ẹni ká má báyìí post ẹ̀ tó yẹ pé pẹ̀lú agídí pẹ̀lú kíni náà ni kò sí wàhálà a ti lọ delete ẹ̀ lórí YouTube ni ò ní problem ayé sì ń lọ náà ni àmọ́ ọ̀tẹ̀ tó wà lu Benin tí a fi lọ sókè òun náà nìyẹn ọ̀tẹ̀ tó wà lu Benin tí a fi lè lọ sókè òun náà nìyẹn ìlú Benin mo bẹ́rí fún yín ọ̀tẹ̀ náà ni látàrí alọ́dúnmọ́lẹ̀ ọ̀tẹ̀ náà la máa parí ẹ̀ ta ló ṣe fún ìlú Benin tó fi tó blow kò sí àmọ́ mẹ́ni ìsábà tí ká máa ka àwọn èèyàn ni nítorí ọ̀tẹ̀ yìí náà ni ọ̀tẹ̀ náà ni.